ètò kan tó ti mílẹ̀ títí ètò Olúbadan ní ọmọ oyè lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa gé wa wípé a kú ojúmọ́ ní ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ àlàáfíà òun náà ló mọ́ wa lónìí láṣẹ Elédùmarè lónìí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yé àti kó wa láṣẹ Elédùmarè àní ròǹgbé sọnù bí ò ṣe ibi ọmọ ẹkún òṣù ní jẹ tiwa òní ọjọ́ ìṣẹ́gun Elédùmarè yóò ṣẹ́gun lé yóò ṣẹ́gun ọ̀tá yóò ṣẹ́gun òdì fún gbogbo alágbára ṣe Elédùmarè ogun ayé ò ní borí wa o lágbára Ọlọ́run ọba mi òkè. ẹ káàárọ̀ ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ ọba mi òkè. ìdẹ́ta adé lónìí yìí adé tọ́látọ́lá adé tòwótòwó adé ti ìdùnnú adé ti ayọ̀ adé ti àlàáfíà tí ń ṣe àìkú balẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bẹ́ẹ̀ tí ń subscribe náà pẹ̀lú ẹ má gbàgbé láti share rẹ̀ ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section òun náà ni ó túmọ̀ ìgbésẹ̀ tí a gbé láti máa ṣe àwọn ìwádìí wa Olúṣọlá ló kọ mi ìnẹ́kàn ló kọ bàbá mi Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara akéènì mi màjọ méjì ọmọ ẹrú ní ìsìn ẹ̀kọ́ kì í sìn ẹ́ rí i pé ẹ̀rín kan ń pa mí láàárọ̀ ní ọjọ́ sátidé mọ́mọ́ Sunday kan ni kábíyèsí ọba onírìṣà wọ́n lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí ọba Olúbàdàn tí ó gorí àpèrè ní ọjọ́ 26 oṣù tá a wà nínú rẹ̀ yìí bóyá ọjọ́ 3 sí àsìkò tá a wà nínú rẹ̀ yìí ìyẹn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n lọ ṣe àbẹ̀wò sí wọn níbẹ̀ ẹ rí i pé tayọ̀tayọ̀ kódà kábíyèsí sọ wípé àwọn ti wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ọlọ́jọ́ ìyẹn ọlọ́jọ́ wọ́n ti wà nínú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ọlọ́jọ́ ilé tó jẹ́ kó jẹ́ pé wọ́n ti wà ní ní ìgbàlẹ̀ ṣùgbọ́n wọ́n wá ààyè láti wá ṣe àbẹ̀wò sí kábíyèsí ọba Olúbàdàn yìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣetán láti jọ fọwọ́sowọ́pọ̀. ìdí tó yẹ tí mo tún make mention tí mo tún padà wá sórí ọ̀rọ̀ yìí ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lómìn bẹ̀rẹ̀ sí ní béèrè kí ló dé tí Aláàfin Ọ̀yọ́ ò lọ sí àbẹ̀wò ibi tó jẹ́ kí wọ́n ṣàbẹ̀wò sí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ àárín àwọn Fúlàní ara wọn ni wọ́n jọ ń lọ ẹ mọ̀ pé ní kò pẹ́ ní ìkan nínú àwọn tó jẹ́ lẹ́kànlẹ́kàn ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìyàwó fún ọmọ rẹ̀ tó sì jẹ́ lápá àríwá ilẹ̀ wa níbẹ̀ láti rí Aláàfin Ọ̀yọ́ táwọn náà pẹ̀lú jókòó sílẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ yàtọ̀ sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ṣo ló jókòó sórí àga kódà níbi ọwọ́ ẹ̀yìn báyìí gan ni wọ́n fi Aláàfin Ọ̀yọ́ sí lórí ilẹ̀ ńlẹ̀ tí wọ́n jẹ́ kí wọ́n jókòó sí tí gbogbo wọn ọ̀hún èmi ò sọ̀rọ̀ síbẹ̀ nítorí pé gbogbo wọn bẹ̀ lọ́jọ́ jókòó sílẹ̀ ńlẹ̀ bí ìgbà tó jẹ́ pé èèyàn wà ní mọ́sálásí ni ẹ sì mọ̀ pé mùsùlùmí ni wọ́n kò sí àpọ́nlé kankan kò sí àpọ́nlé kankan gbogbo ọjọ́ jókòó sílẹ̀ ńlẹ̀ ni. ọ̀rọ̀ yìí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹyọ wípé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o àfàìmọ̀ kó má sí ìbádọ́rẹ́ gidi tó lámìlaka láàrin Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́ o nítorí wípé ìjà àkọ́kọ́ tó ti wà ńlẹ̀ òun ni wípé Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n máa bá Aláàfin Ọ̀yọ́ wọ́n jọ máa pín oyè lọ́balọ́ba
gẹ́gẹ́ bí chairman councils of ọba ọjọ́ máa pín jẹ ni tí wọ́n ní kò tẹ́ àwọn ará Ọ̀yọ́ lọ́rùn. Ìkejì ibẹ̀ wọ́n sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé ọba Rashidi Ládọjà ní ó kọ́kọ́ jẹ chairman councils of ọba yìí. Ìkẹta ibẹ̀ rapport ń bẹ láàrin Ládọjà àti Ọ̀nìrìṣà ó kúnná dáadáa kó tó di pé àwọn méjèèjì yí ìjọba. Lára àwọn ìlú eléyìí tí Ọ̀nìrìṣà tó ti lọ káàkiri tó yẹ pé ti gbé ìlú Ìbàdàn bẹ o, ó di mélòó, ó di mẹ́ta. Ìkẹrin ibẹ̀ ẹni tí Ọ̀nìrìṣà tí wọ́n fi jẹ olú ọmọ Oòduà tó fa yánpọnyánrin tí Aláàfin Ọ̀yọ́ kọ̀wé ránṣẹ́ sí Ọ̀nìrìṣà wípé kó gboyè náà wípé kó rìvásì ẹ̀ láàrin ọjọ́ kan wákàtí 24 ọmọ Ìbàdàn ni o. Gbogbo eléyìí ní Ìbàdàn náà mọ̀ ti rẹ̀rú wọn sínú. Ẹ̀ṣẹ̀ eléyìí máa wá jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ yọjú. Ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n máa ṣe ìwúyè yìí. Gbogbo ẹ̀ máa sojú wa, kò ní ṣẹ̀yìn wa láṣẹ Elédùmarè. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kí ló dé tí Aláàfin Ọ̀yọ́ táwọn náà ṣe àbẹ̀wò sí. Àwọn kan tẹ̀ kọ́kọ́ sọ pé kí ló dé tí Ọ̀nìrìṣà lọ ṣe àbẹ̀wò sí Olúbàdàn pé orí ni wọ́n. Àwọn nígbà tí ọba bá fẹ́ gorí àpèrè, àwọn ọba tí wọ́n ti wà ń bẹ̀ ni wọ́n nẹ̀tọ́ láti lọ ṣe àbẹ̀wò sí kí wọ́n fún ní ọgbọ́n òye tí wọ́n ti fi lù tẹ́lẹ̀ lórí àpèrè. Oníkálukú tí wọ́n bá ti wá tó bá ti wọ̀ pé báyìí wọ́n bá sọ̀rọ̀, wọ́n bá sọ̀tọ̀ sún, wọ́n bá sòsì. Tó bá sì di ọjọ́ ayẹyẹ wọ́n tún wá. Tó bá wá ṣayẹyẹ tán tí kábíyèsí ti wà nínú ààfin rẹ̀ tó ti sinmi, lẹ́yìn yẹn ni kábíyèsí ó ṣẹ̀ wá máa wá ṣe àbẹ̀wò lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba tí wọ́n wá tí wọ́n dúró tì í láti lè lọ sọ pé ẹ ṣé o, mo dúpẹ́ o. Ìyẹn yànnàná bẹ́ẹ̀ o. Kódà àwọn ẹlòmíín sọ pé láti ìgbà tí wọ́n ti kéde ọba Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn wípé Aláàfin Ọ̀yọ́ ò fi congratulatory message ránṣẹ́ bó ti ń wù rí mọ́, kájẹ̀ máa wá sọ pé wọ́n lọ síbẹ̀, wọ́n lọ ṣe àbẹ̀wò, wọ́n lọ kí wọn. Ní gbogbo àsìkò yìí la wá rí fọ́nrán this pátì yẹn tí wọ́n ṣe ìgbéyàwó yẹn. Ọ̀nìrìṣà náà lọ o, wọ́n lọ. Kódà kábíyèsí yìí tìlú Òwúkúta ní Ọ̀ṣun, wọ́n jọ kọ́ wọ́n rìn pẹ̀lú Ọ̀nìrìṣà ni, wọ́n jọ wọ plane kan náà ni tí wọ́n jọ lọ sí event yẹn. And then I noticed something. Ṣàṣà ni àwọn ibi tí Aláàfin Ọ̀yọ́ máa ń lọ tí wọ́n máa ń fún wọn ní special recognition gan. I am very sure kò lè jẹ́ Ọ̀nìrìṣà ló wà níbẹ̀ yẹn kí wọ́n wá ní kí wọ́n jókòó sọ́wọ́ ẹ̀yìn. Accepted, everybody sits on the floor except president. The reason why tí president ò ṣe jókòó ní ilẹ̀ ńlẹ̀ sí ni wípé due to health, nítorí àìlera wọn. Àrí tó bá lọ yídì náà tàbí wọ́n lọ kíní, orí ìjókòó ni wọ́n ti ń kírun. Ó sì ṣe túnṣe o. Ó sì ṣe túnṣe nítorí wípé ẹ tún sọ wípé olómi ọgbọ́n sọ o. Ojú ìwòye tí mo tún sì ń wò lọ́jọ́ iwájú nígbà tí Olúbàdàn bá gorí àpèrè tán. Now let us sit and wait. Aláàfin Ọ̀yọ́ ò tí padà, wọ́n ti padà sí ìletò. Ní tí ní ròpọ̀ padà sí ìletò. Kó má jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ rí dìmú ní ẹ̀ wípé tó máa fi jẹ́ pé wọ́n ní wá tàbí wọ́n ní wà níbi ìgbádé ọba Ládọjà. Tí Ọ̀nìrìṣà ò bá wà níbẹ̀,
a ti mọ̀dí nítorí pé wọ́n ní wọ́n ti wà ní àsìkò ọdún ọlọ́jọ́ ẹ má bínú jàre. ṣùgbọ́n ṣé ẹ rí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́, mi ò fẹ́ kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́, gbogbo àwa tá a nífẹ̀ẹ́ kábíyèsí ikú bàbá yèyé, mi ò fẹ́ kí a fetí ọ̀tẹ̀ gbọ́, nítorí mi ò sọ nísọ ọ̀tẹ̀, mi ò fẹ́ ká fi ojú ìwòye ọ̀tẹ̀ wò ó, nítorí pé mi ò sọ nísọ ọ̀tẹ̀, mo ń sọ nísọ ọ̀sán láàárín ajẹnimúni pẹkọrọ ni. Mo ń sọ nísọ wípé ọmọ Yorùbá ni wá, tí gbogbo wa jọ gbọ́dọ̀ jókòó jíròrò sọ̀rọ̀ àsọyé papọ̀. Tí ọmọ mi bá ṣe ohun tí ò dáa, òkè ẹ má jẹ́ ń lo àpẹẹrẹ ọmọ mi, kí bàbá mi ṣe ohun tí ò dáa, mi ò lè bá bàbá mi wí o, ṣùgbọ́n mo lè bá bàbá mi sọ̀rọ̀. Mi ò lè sọ̀rọ̀ sí bàbá mi, ṣùgbọ́n mo lè gba bàbá mi nímọ̀ràn. Ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé, ká yọ títọ̀dọ̀ wọn kúrò, ká gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí láàrin àwọn lọ́balọ́ba. Ẹ jẹ́ ká wo gbogbo lọ́balọ́ba tó kù. Ṣé kò sí ràpọ̀? Ṣé ìjà wà? Kó tó di wípé Aláàfin Ọ̀yọ́ yìí bọ́ sórí àpèrè, òun lolúwo ti wà ń bẹ̀, òun ni Àtaọ́jà ti wà ń bẹ̀. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní ìsinyìí wípé èèyàn kan ní nọ́mbà 4, èèyàn kan ní nọ́mbà 5 ni? If not what has come tó ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde. 10 years rèé tí bàbá Onírìṣà tó ti wà lórí àpèrè, tí wọ́n ti make sure wípé àlàáfíà jọba láàrin gbogbo àwọn lọ́balọ́ba. Wọ́n gbé ara wọn ní lọ́sọ́dọ̀ gbogbo àwọn olórí lọ́balọ́ba pátápátá. Wọ́n dúró lọ́dọ̀ àwọn ọba tó jẹ́ láàrin Ọ̀ṣun nìkan. Gbogbo àbẹ̀wò ọba tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ṣe, àbẹ̀wò ọba àwọn tó wà ní Òkè Ògùn ní Ọ̀yọ́ nìkan so, òun ló pọ̀ nínú wọn. Lẹ́yìn tí wọ́n kúrò lọ́yọ́, wọ́n dẹ̀ ta kọ́sọ́ sí Ọ̀ṣun. Títa kọ́sọ́ tí wọ́n ta kọ́sọ́ sọ́ṣun, before then ni wọ́n ti lọ sí Sokoto. That is the reason why tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ wípé Fúlàní ni kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Èmi ò sì gbàgbé Fúlàní ni wọ́n, ṣùgbọ́n mo rí wípé bí ìgbà tó jẹ́ wípé ìbáṣepọ̀ àwọn àti àwọn tí wọ́n ń bẹ ní apá àríwá yìí ó pọ̀ ju ìbáṣepọ̀ tó wà láàrin ọba tí tọ̀dọ̀ tiwa àtàwọn àtàjọ ọmọ ilẹ̀ Yorùbá gan lọ. Káláàfin Ọ̀yọ́ jẹ́ kí ìbáṣepọ̀ àwa ọmọ Yorùbá kó papọ̀ mọ́ ìbáṣepọ̀ tí tọ̀dọ̀ tiwọn dáadáa. Ẹ fà wá lójú mọ́ra. Ẹ̀yin àgbà lẹ́sẹ̀ pé ọbẹ̀ kì í mì níkùn àgbà, ọ̀rọ̀ yìí mì níkùn àgbà. Bí nǹkan bá bí inú, bí nǹkan bá ṣe, bí nǹkan bá àgbà ní gbà. Bí èèyàn bá ṣe nǹkan tó bí àgbà ọmọdé ní í ṣe é. Kì í ṣe wípé èèyàn mọ̀ pàgbàlagbà, ọmọdé á ṣe bí ọmọdé, àwa aráàlú á ṣe bí aráàlú. Ẹ fà wá lójúmọ́ra, Onírìṣà ò ní máa kábíyèsí Olódùmarè. All this what we are saying, sọ ní sọ wípé a fi ń ṣàì òkè ní ìsinyìí. Àwọn ọba gbòógì ilẹ̀ Yorùbá wo ni Aláàfin Ọ̀yọ́ ti bá ṣe nílẹ̀ Yorùbá tó àwọn ọba gbòógì tí wọ́n bá ṣe ní apá Òkè Ọya? Ẹni kò pẹ́ yìí ni wọ́n lọ sọ́dọ̀ olóyè Ìgbìnẹ̀dọ̀. Ní kò pẹ́ yìí la sọ pé wọ́n wà ní apá àríwá ilẹ̀ wa.
nígbà tí ó wà lára àwọn ọ̀rọ̀ tí Ọ̀nìrìṣà sọ nígbà tí wọ́n fẹ́ lọ nígbà tí Ọ̀nìrìṣà joyè tán tí wọ́n lọ ṣe àbẹ̀wò àwọn ọba tí wọ́n tò tẹ̀lé Ọ̀nìrìṣà lẹ́yìn wọ́n fẹ́ wọ 200. àwọn tó jẹ́ gbòógì ọba ni wọ́n lọ sọ́dọ̀ wọn àti àwọn ọba kéékèèké. wọ́n dé ọ̀dọ̀ Aláké, wọ́n dé ọ̀dọ̀ Àwùjalẹ̀. Aláàfin Ọ̀yọ́ wọ́n ti joyè káwùjalẹ̀ ó tó wàjà. ìgbà wo lọ́sẹ̀ wá sọ́dọ̀ Aláké? ìrìn gbé wọn gbàbẹ̀ ni. nítorí wípé a máa mọ gbogbo alámọ ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì. a máa mọ ìgbà tí àwọn lọ́balọ́ba máa ń yà sílẹ̀ pé àwọn àsìkò yìí a fẹ́ ṣe lọ́ba a fẹ́ lọ́ba nítorí pé àwọn media aid wọn ti máa ń gbé jáde. àwa tá a jẹ́ media tá a wà ní Abẹ́òkúta ó bá wa lójijì èmi ò gbọ́ information yẹn. ó bá wa lójijì gan pé Aláàfin Ọ̀yọ́ wà ní ààfin kábíyèsí ọba Aláké tilẹ̀ Ẹ̀gbá. Ọlọ́run ó bá wa ṣe láṣẹ lẹ́dùnmarè. ẹ já fi èròǹgbà sọwọ́ sábẹ́ comment section lórí ọ̀rọ̀ àbẹ̀wò tí Aláàfin Ọ̀yọ́ kọ̀ tí wọ́n ní wọn ti ṣàbẹ̀wò sí ilẹ̀ Ìbàdàn. ẹ jẹ́ kí ká wá wo bí ó ṣe rí. on the 26 oṣù yìí ó fẹ́ẹ̀ dé tán. I think that's Saturday. Ọlọ́run á ṣọ́ wa ju ìgbà náà lọ láṣẹ Elédùmarè. olówó ọjà ẹ̀rọ bá ti sọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí òun náà lẹ́nu àǹfààní láti pè mí títí dìgbà tá a fi pàdé. ire ayọ̀ àtàlàáfíà la fi pàdé láṣẹ Elédùmarè. ó dàbọ̀.